gbọ́rọ̀ Ibn Kathir tó wá tẹ̀síwájú wípé wà ẹ̀rí pé akadha rawa Ibn Ishaq عن ابن عبد الله بن أبي بكر الزهري عن أبي سفيان بن العلاء بن جارية عن أبي هريرة عن كعب الأحباري àṣírí-tú Káàbùl Ahbari ló gbèrò nù Ishaq wánú Islam torí pé àfáàní taqaddama riwayatuhu an Ka'bil Ahbari annahu Ishaq àti sọ níwájú pé al-Ahbari fada minhum al-Qur'an àgbà Qur'an kò lọ́wọ́ wọn wa na'khudhu anhum al-Kaaba a sì gba Kaaba kò lọ́wọ́ wọn wọ́n wá gbìyànjú méjèèjì wọ́n rí iṣẹ́ dọ́là wọ́n bá wa débi pé kọ́fì àdíìsì sọ fún wa wípé Kaaba tá à ń kọjú sí ó correct pé bàtàràwù ló wà àdíìsì ni wọ́n ti lò tí n tó sì wà nú àdíìsì yẹn ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní kinní kan Gibson ó bẹ́ẹ̀kì rìsáàsì yẹn tó fi àdíìsì sọ wípé Kaaba tá à ń lò lọ́wọ́ yìí kò correct pé bàtàràwù ló wà látara àdíìsù tó ń sọ yìí pé tẹ bá wọ̀ lù mẹ́bìkan mẹ́ka gbọ́dọ̀ fọwọ́ kan gi gbọ́dọ̀ gégi wọn nílùú tí ò sí gí ń bẹ̀. èyí ló ń wá mú dání ó lọ bẹ́ẹ̀ tó sì dá ọ̀pọ̀lọpọ̀ lákàyà àwọn mùsùlùmí rú àdíìsù yẹn náà ni wọ́n fẹ́ fi dojú òbọ Káàbà rú kò lọ àyà Kùránì nìkan ó sì ṣe rìsáàsì ní fọdún 12 tó sì kó àwọn mùsùlùmí kan náà bòdì ó wà lórí YouTube àfáà wa ní Káàbùl Ahbari annahu qala Káàbùl Ahbari ló sọ pé Ishaq ẹ wá ọmọ yẹn wá ń kó àwọn sàhábà sínú ọ̀rọ̀ yẹn. Ibn Kathir ni wa hadhihi al-aqwal wallahu a'lam ó ní kulluha ma'khuzatun an Ka'bil Ahbari gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé Ishaq ni ẹnu Ka'bil Ahbari ni wọ́n ti gbà ó ní fa innahu lamma aslam fi dawlati al-umariyya nígbà tó gba ìsìláàmù lásìkò ìjọba Umaru ló gba ìsìláàmù ẹni tó dọ̀gá ní ìsìláàmù lé àwọn sàhábà lórí ẹni tó ń kọ́ àwọn sàhábà ní kéwú láì mọ̀ nípa ìsìláàmù ó gba ìsìláàmù láyé Umaru ó wá dàfà Abu Hurairah tó ń gba ìsìláàmù láyé ànẹ́bì kókù díẹ̀ ká ànẹ́bì ó tó kú torí pé àfáà ló jẹ́ fún Abu Hurairah nínú Yehudi lọ́hùn tẹ́lẹ̀ torí àwọn méjèèjì Yámánì ni wọ́n ti wá ìkan wá láti Daus ìkan wá láti Kọ́rdọ̀ àgbà àfáà ní lọ́dọ̀ tiwọn ó wá màkúlù àbá àkúzẹ̀tùn an Ka'bil Ahbari gbogbo ọ̀rọ̀ tó sọ pé Ishaq ni ẹnu Ka'bil Ahbari ni wọ́n ti gbà ó ní fa innahu lamma aslama fi dawlati al-umariyya nígbà tó gba Islam láyé Umaru ja'ala yuhaddithu Umar radiyallahu anhu an kutubi òun fẹ́ máa sọ àdíìsì a máa sọ àdíìsì fún Umaru nínú ìwé tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ àwọn ìwé tó ń ní ó ní farubbama istama'a lahu Umaru a máa tẹ́tí sí nígbà míì kò ní tẹ́tí sí ó ní fatarakhasa an-nasu fi istima'i ma indahu ìyẹn náà làmójúkúrò ṣe wà láwọn yẹn fi ń tẹ́tí sí ni wọ́n máa ń rò pé ní ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ yẹn dáadáa ni wọ́n kàn ń gbọ́ ni wọ́n kàn ń kó bọ́nú tafsiru ni wọ́n kàn fi ń tú Kùránì lọ ni bí Káàbùl Ahbari ṣe di àfọ̀n tafsiru nu láì máa ń pa al-Qur'an eléyìí náà wà nù tafsiru ta ló lè mọ̀ pé Ibn Kathir lè sọ eléyìí nípa Káàbùl Ahbari torí pé tá a bá ń sọ Káàbùl Ahbari yìí náà ló mú ìrònú Jésù ń padà bọ̀ wá sínú àdìs àdìsù ànábì Ìsá yóò sọ̀kalẹ̀ àwọn sàhábà ò fojú kẹ́ni ẹ̀ àfẹ̀yìn táwọn èèyàn ti lọ táwọn sàhábà èèyàn 100 ọdún méjì ni wọ́n tó gbọ́ sétí. Káàbùl Ahbari yìí náà ló mú àdìsí pé Jésù ń padà bọ̀ wá náà wá sọ dàkídà sínú ìsìláàmù dọ̀la ló fi di tó wọnú Sahih Bukhari kò pẹ̀lú táwọn sàhábà ń bára wọn fà akàn á máa kórúkọ wọn sí àwọn amúsílísílà yẹn á dàbò àwọn tá a rí i pé wọ́n ń gbọ́rọ̀ Káàbùl Ahbari yẹn láwàá fi gbé àdìsù yẹn jáde
náà ìkan nínú àwọn àfa wọ́n pè ní al-allamatu asheikh muhammadu al-aminu ash-shanqiti tafsiri tí wọ́n ní adwa'ul bayan bá mẹ́yọ̀ kan wá mẹ́ torí pé àwọn ẹlòmíì wọ́n mọ̀ wípé à ń ṣiṣẹ́ yẹn bá mẹ́yọ̀ kan bẹ́ẹ̀ bá mẹ́yọ̀ kan kíkan fi hàn alhamdulillah òun lélẹ́yìí ṣó yọ adwa'ul bayan bá ń dá padà àfọwọ́ Shinkiti ọmọ Mẹ́kà ni àwọn olówájú ọmọ ẹ̀yẹ wa wípé ó ní a'lam waffaqani Allah wa iyyak ọlọ́run kò fi mi àti rẹ̀ ṣe kò ń gẹ́ ọ anna al-Qur'an al-azima qad dalla fi mawdi'ayni ala anna ad-dabiha huwa Ismail la Is'a ọlọ́nà méjìlá al-Qur'an ti sọ fún wa pé Ismail ni nínú al-Qur'an pé la Is'a ó ní ahaduha fi as-Safati wa ath-thani fi Hud ọ̀kan bí ó ti wí ó sọ nínú suratu Safat ó sọ kan nínú suratu Hud tá bá lọ ka al-Qur'an yẹn tó bá lọ ka suratu Safat láti àyà 99 sí 109 ó rí bọ́lọ̀ ń sọ fún wa mẹ́ ọlọ́run wá ní Ibrahim ní ìnídá ìbúní lára bíṣẹ́ àdínì rábí àbúlé mina salihin ọlọ́run dákun fi tami lọ́ọ̀rẹ́ kó wá jọ́ mari ló fi tami lọ́ọ̀rẹ́ ó ní fabasharnahu bi gulamin halimin àwa fún lọ́mọ ń sùúrù falamma balagha ma'ahu as-sa'ya ngbọ́ ọmọ yẹn wá dàgbà tọ́mọ tí ó lè ràn lọ́wọ́ qala ya bunayya inni ara fil manami anni adhba'u ó ní mo ń rí lójú oorun pé mo fẹ́ dú ẹ̀ kì í ṣe pé mo dú ẹ̀ Ismaili ò sì dá máa jẹ́ mo pẹ̀lú ọlọ́run pé tó o bá fún mi lọ́mọ báwọn àfáàdì máa wí pé tó o bá fún mi lọ́mọ ń pa fún ọ Ibrahim ò wí bẹ́ẹ̀ ó kàn fi lálàá ni pé àní adhba'uka mo rí i pé mo fẹ́ dú ẹ kì í ṣe pé mo dú ẹ tábàbà ni ó ń dù ó rárá kò dù ó ń rí i pé òun mọ̀bẹ dání òun fẹ́ dù kìí ṣe pé ó dù àní adhbahuk mò ń rí i pé mo fẹ́ dù ẹ fanzur madha tara ìwọ náà wòye sí ní tí mo rí ọmọ sì ní ya abàtì rẹ bàbá if'al ma tu'mar ṣe ní tí wọ́n pa yín láṣẹ torí pé ọmọ náà rí ó ní satajiduni insha Allahu mina sabirin ẹ bá mi pẹ̀lú ìfẹ́ ọlọ́run tọ́lọ́ máa fẹ́ máa ṣe sùúrù ọ̀rọ̀ ni ẹ máa gbọ́ o falamma aslama nígbà táwọn méjèèjì jọ panu pọ̀ tọrọ wọn kò watallahu lil jabin tó wá mú ọmọ ẹni tó dá dùbúlẹ̀ ẹ gbọ́ ó dá dùbúlẹ̀ náà dẹ̀ ìnáwó kò tí ẹ fọ bẹ́ sí lọ́rùn gbogbo èyí tó kù irọ́ làwọn àbá ń pa tẹfsiri kan sọ ó wá mú ọ̀bẹ yẹn ó gbé sí lọ́rùn ó wá yùn ńgbà tí ó gé ọ̀rọ̀ rádaràda ó wá àpáta kan bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóyá ibi tẹsí ẹ wò ó fọ́ sí mẹ́ta ní irọ́ ni pé ọ̀bẹ yẹn ni wọ́n ń sọ̀rọ̀ pé amarani al-jalilu wamnani al-khalilu amarani al-khalilu wamnani al-jalilu ọlọ́wọ́n abá tí ń jẹ́ ká ọlọ́wọ́n abá al-jalilu khalilu ń pa mí lájà pé kí n gé ṣe wà náà ní al-jalilu lákàyè ni wọ́n lọ́ máa nàbì ni ẹnu alukọ́lẹ̀ falamma aslama tallahu lil jabin ó dá dùbúlẹ̀ wọ́n tún wá ní àwọn ọmọ yẹn ní bàbá mi ẹ bójú mi ẹ faṣọ di ojú mi gbogbo yìí ìrọ̀lẹ́ ń pa ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ọlọ́ni lámà àsìlámà nígbà táwọn méjèèjì tẹnu wọn ti kò tallahu lil jabin tóun náà wá dá dùbúlẹ̀ náà dẹ́yìn náà wà kàn pé ni àjò fọ̀bẹ́ sí kò fọ̀bẹ́ sí lọ́rùn irọ́ là ń pa kíkan lè má dùn ní náà dẹ́yìn ọlọ́ni ń gbò dá dùbúlẹ̀ lápè anya Ibrahim kọ́dísọ̀ dr ruya ó ti má déhùn ṣe ọlọ́run kan fẹ́ tẹ́sítì ìgbàgbọ́ ẹ̀ ni kì í ṣe pọ́nlọ́run fẹ́ kó pa ọmọ wa ni inna najzil muhsinin inna kadhalika najzil báwo ọlọ́run tí máa ń san àwọn èèyàn rẹ̀ lẹ́san rẹ̀ á gbé wọn gbàbí tó tọ̀ inna hadha lahu al-bala'u al-mubin eléyìí ìdánwò tó farahàn ni o tó lágbára ni o fadaynahu bidhibhin adhim làwọn fún un lágbó tó tóbi àfirọ́pò fún wa tarakna alayhi fil akhirin làwa fi ilẹ̀ bẹ́ẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn ìgbé yìí náà ẹ máa pa àgbò yẹn lọ
salamun ala Ibrahim àlàáfíà Ọlọ́run kó máa bá Ibrahim lórí ní tó ṣe wò kò ní lálàsẹ tí ó fi jáde láyé. inna kadhalika najzil muhsinin bá a ti máa sọ àwọn èèyàn rẹ̀ lẹ́san nìyẹn o. ẹ wá wo ohun tó tẹ̀lé àyà yẹn atifan alal bisharatil ula látara ń tá a sọ fún tó ṣe lákọ̀ọ́kọ́ yẹn láàpẹ́ ìwọ ìyá òtún gbọ́dọ̀ mọ́ bí mi. wa basharnahu bi Ishaqa nabiyyan mina salihin ẹ̀yìn yẹn la wá fún un ní rò ó pé ó bí Ishaq ìhun ló sì máa jẹ́ ọmọ rẹ̀ lísàlẹ̀ àyà yẹn gẹ́gẹ́. níjọ́ tọ́lọ́ sì fẹ́ lọ́ọ́ fún un ní rò ó rí wípé tó o bá lọ́ọ́ ka suratu Hud àyà 71 ó ní wa mar'atuhu qa'imatun fadahikat ìyàwó rẹ̀ dúró ń jọ́nà tí ń rẹ́rìn fabasharnaha bi Ishaqa láfún ní rò pé yóò bí Ishaq wa min wara Ishaqa Yaquba pé lẹ́yìn Ishaq yẹn Ishaq náà tún bí Yaquba. lọ́ọ̀ka tafsiri tí mo mú wáyé Adwa'ul Bayan ìmbẹ́mbẹ́ Adwa'ul Bayan ìmbẹ́mbẹ́ tó bá lọ ka volume 6 sórí yìí o ìyẹn lọ bẹ́ẹ̀ táàfin ọ̀pá Al-Qur'ani gan jẹ́ kó yé wa wípé ọmọ ìwé ni wọ́n ṣe kí ni pé Ismailu ni Ọlọ́run fún rẹ̀ ló sọ pé lẹ́yìn tí ṣe Ismailu yẹn o láṣẹ̀ṣẹ̀ wá fún nírò ṣáwọn àáfàá tí wọ́n wá ń sọ pé Ishaq ni tàbáwọn sàhábà tí wọ́n ń lọ́mọ́rọ̀ yìí ṣé wọ́n ká àyà yìí ni. wọ́n á bá mi lọ nínú Suratun Nisa àyà 46 àyà 46 ọlọ́ni minal ladhina hadu ó wà nínú àwọn Yahudi o yu'arrifuna al-kalima an mawadi'ihi tí wọ́n máa yí ọ̀rọ̀ kúrò ní ayé ẹ̀. wa yaquluna sami'na wa 'asayna wọ́n dẹ̀ máa sọ pé lóòótọ́ làwọn agbọ́rọ̀ yẹn o àmọ́ àgbà kò tẹ́ wa lọ́rùn Ọlọ́run ti sọ yẹn pé àwọn kan bẹ bẹ́ẹ̀ yu'arrifuna al-kalima an mawadi'ihi wọ́n á máa yí ọ̀rọ̀ Ọlọ́run kúrò láyé ẹ̀. wọ́n á dẹ̀ máa sọ pé sami'na wa 'asayna agbọ́ àmọ́ àwa ń tiwa àní gbà ẹ bá ọ̀rọ̀ tí wọ́n ti rí nù ṣùgbọ́n lọ́n kó là wá náà. so ìyẹn fi hàn á wípé bọ́rọ̀ wọn ti ń lọ́nu kò ti ráyà yẹn náà. wọ́n á bá mi lọ sínú Suratul Ma'idah ayé ẹlẹ́kẹtàlá Quran 5 kọ́lé yìí ó ní fabima naqdihim mithaqahum látara pé àwọn Yahudi wọ́n yapa àdéhùn tọ́lọ́ ń ṣe fún wọn la'annahum àwọn Ọlọ́run gégùn lé wọn. àwọn tọ́lọ́ ń gégùn lé ni wọ́n á kọ́ wá ń kéwù. àwọn ọmọ ní al-yahud humul maghdubu alayhim al-maghdub yu'allimu as-sahaba ló wá ń kọ́ wọn sàhábà ń kéwù. ó ní waja'alna qulubahum qasiyah àwọn Ọlọ́run ti sọ ọkàn wọn di líle kókókó. yu'arrifuna al-kalima an mawadi'ihi wọ́n máa yí ọ̀rọ̀ Ọlọ́run kò láàyè ẹ̀. tí wọ́n á bá mi lọ nù Suratul Baqara 79 Ọlọ́run ní fawailun lilladhina yaktubuna al-kitaba bi'aydihim thumma yaquluna hadha min 'indillahi liyashtaru bihi thamanan qalila fawailun lahum mimma katabat aydihim fawailun lahum mimma yaksibun. Ọlọ́run ní fawailun ègbé òfò àbámọ̀ àdánù ìmbẹ fáwọn tí wọ́n já sí pé ní yaktubuna al-kitaba bi aydihim wọ́n a máa fi ọwọ́ ara wọn kọ̀wé báyìí. thumma lẹ́yìn tí wọ́n bá kọ́ tán yaquluna hadha min 'indillah wọ́n á ní tọ́lọ́run rẹ̀ mẹ́ ìtọ́lọ́run bá ń sọ rèé wọ́n wàá sọ di ìwé Ọlọ́run lónìí Sahih Bukhari ìwé Ọlọ́run lápẹ́ Ọlọ́run dẹ̀ ń sọ wé tiẹ̀ ohun oníwèé mi liyashtaru bihi thamanan qalila torí pé wọ́n fẹ́ ta ọ̀rọ̀ yẹn lówó tí ò tó nǹkan. fawailun lahum òfò máa ń bẹ fún wọn mimma katabati aydihim lórí tí wọ́n fọwọ́ wọn kọ. fawailun lahum òfò máa ń bẹ fún wọn wọ́n máa jẹ ìyà mimma yaksibun látara tí wọ́n ń ṣe wọn. ta ni wọ́n fẹ́ lọ́ọ́ pa
àwọn àgbà ìgbà annahu Ishaq àwa fẹ́ dànù mọ́ wọn lọ́wọ́ wọ́n sì gbé láwọn àfa Islam lọ́wọ́ wọ́n gba ti ń bẹnu Al-Qur'ani lọ́wọ́ wa ẹ̀rí gba ti mú wá ní ìsìn pé àwọn fúnra wọn ń yí ọ̀rọ̀ Ọlọ́run padà ẹnjìníà wá jẹ́ lọ wo àbòsí táwọn arábí wọ̀nyí ń ṣe látara bọ́lọ̀ ń tìròyìn wọn yí pé faminihum àwọn kan ń bẹ nù wọn yasma'una kalam Allahi tí wọ́n bá gbọ́rọ̀ Ọlọ́run báyìí thumma yu'arrifunahu lẹ́yìn náà wọ́n yí padà min ba'di ma aqalu lẹ́yìn tó yé wọn wa hum ya'lamun irú wọn ni Ka'bul ahbar. Now já lọ sínú ìwé Genesis mo fẹ́ kó o máa bá ń kó tiẹ̀ Genesis 22 verse 2 kí ló wí ń bẹ̀ jẹ́ kọ́kọ́ kà ń lárúbá kí n tó wá lọ́ọ́ kà ní Yorùbá ó ní khudh ibnaka wahidak mú ọmọ rẹ kan ṣoṣo alladhi tuhibbuhu tó fẹ́ràn rẹ̀ wazhabu ila ardil Marya wá lọ orílẹ̀ ibi tí wọ́n ń pè ní Marwa lọ gúgú ẹ̀ tó bá gbọ́ Marwa ó ní was'adahu hunaka ibẹ̀ yẹn ni kó o mú un lọ kó o mú gòkè mbẹ̀ mu'arrakatan ala ahdil jibal mú un lọ sórí òkè kan mbẹ̀ alladhi aqulu laka lórí òkè tí mo ti sọ fún ọ wàá jẹ́ àlọ́ kà ní Yorùbá torí pé ká wá wọnú Bíbélì ọ̀hún lọ Genesis àbí sotiri Genesis 22 verse 2 wàá gbọ́n Bíbélì bí wímẹ̀ o Bíbélì ni ó sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí Ísákì ò sí mẹ́ o àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ kọ Ísákì sí Bíbélì sọ ni pé ó sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí tó fi mọ̀ rẹ o ọmọ rẹ náà kan ṣoṣo torí pé níjọ́ náà ọmọ kan ṣo ló bí kò ní mi ẹ dákun ṣe Ísákì yẹn lọ́mọ kan ṣoṣo tó kọ́kọ́ bí má tí ì takò mí jù torí pé lómi kìrìsìtẹ́nì ni kò fóòtọ́ àwọn kan sì fóòtọ́ bẹ́ẹ̀ làwọn mùsùlùmí kan náà fóòtọ́ làwọn kan náà sì fóòtọ́ wú ọ̀rọ̀ yìí nísìnyí ó sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí ọmọ rẹ náà kan ṣoṣo ó ti wá di Ísákì ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ́ kí ìwọ kí ó sì lọ sí ilẹ̀ Máríà kí o sì fi rúbọ sísun níbẹ̀ lórí òkè kan nínú òkè tí èmi ó sọ fún ọ. ìwọ náà lọ ká lọ ọ̀sàlẹ̀ kó o máa hu àbòsí táwọn èèyàn fi ẹ̀sìn ṣe tá a bá ti fi ẹ̀sìn skáàmù àwọn èèyàn kí ló kù tó fẹ́ lálàáfíà nú ayé. ọmọ rẹ kan ṣoṣo kò tí ì sí Áísákì láyé ńjọ́ náà wọ́n dẹ̀ kọ Ísákì síbẹ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tó sọ mí máa dọ̀la. Lágbàfẹ́ tó sọ mí mọ̀ di ilẹ̀ pátákárá wa. Alágége máa kú iṣẹ́ tó sọ mí máa dọ̀la. Owó gbogbo. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.